lọ́jọ́ bí ẹ̀ gbogbo wa la máa kí gbogbo wa la máa kí Adéọlá Ṣakira Àṣàkẹ́ Akéwì Ayọ̀ o ọmọ wa ni ẹjẹ́ kí ọmọ wa ni ẹjẹ́ kí ó ti lé lọ́dún náà nìyẹn a gbọ́dọ̀ darapọ̀ máwọn olóríire kákì kásọpá dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba rẹ̀ tó dá sí fún wa Àṣàkẹ́ Akéwì Ayọ̀ òkú ọdún òkú yèdùn àṣeyí sáàmù ọdún àṣàmọ́dún ṣe púpọ̀ rẹ̀ sí túọ́túọ́ lọ́kọ́ gbó Àṣàkẹ́ o túọ́túọ́ ládàá gbó ọ̀tẹ̀lẹ̀ ìpẹ́ o orí rẹ̀ ò ní burú ọdún ayọ̀ lọ́mọ ṣe lọ́jọ́ ayé gbogbo ó ti sọdún eléyìí o Àṣàkẹ́ o ọ̀lẹ̀ ṣàmọ́dún nínú rẹ̀ gbogbo tọdún eléyìí kò ní jáse pẹ̀kun mo kí ẹ lórúkọ gbogbo wa pátákó nínú ẹgbẹ́ wa Akéwì Aṣòótọ́ Oòduà orí òdodo la wà dúró lé aṣíwájú Alárògó ló ń kí ẹ Àṣàkẹ́ Akéwì Ayọ̀ orí rẹ ò ní burú o orí adìẹ èébúrú kó yẹyìn dúdú tàbí kí ìburú kó mọ yọ lóòrùn ẹni ẹlẹ́ni ò ní gbàṣe rẹ ṣe ìwọ alára lò lógo rẹ ẹnìkan ò ní dáná kan sọ pé wọ́n ni ọmọ bẹbí bẹbẹ ọmọ wàbí ẹ wà ní níre là sọ̀rọ̀ àtàrẹ ibire la gbákàbà sí ibire la gbẹ̀yìn sí ọ̀rọ̀ bí omi bí adùn kọ́mọ wà bọ̀ lọ́dọ̀ rẹ tòbòtàrò kó mọ gbẹ́nu gbẹ́wò ọkọ̀ ògbélé ayé ṣe rere mo kí ẹ lọ́dún yìí bó bá di lọ́mọ ọdún kí n tó kí ẹ kájọ fa ìkú dẹ́gbẹ̀rẹ́ ni aṣíwájú Alárògó ló ọ̀lálé ọba fèdè yẹn gan tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ ó lè àmọ́dún ó lè ọmọ mi Àṣàkẹ́ ó lè ṣàmọ́dún ó lè ṣàmọ́dún ìwọ tó ṣàjọdún ọjọ́ bí ó lè ṣàmọ́dún